lọ́jọ́ yẹn ló ń pè Àríjà ni mo ti níyàwó ó ní èèyàn fẹ́ méjì mo dẹ̀ bù wọ́n lépè lọ́jọ́ yẹn ọmọ ni mo lè gbà èmi ò fẹ́ yàwó o tóró òun ló ti lọ ó ti lọ fẹ́ lómi ó wá fẹ́ padà síbi tó ti kúrò who does that òbí mo kan ọjà létí gbọ́rọ̀ méjì ló dá sí mi lágbádá ss3 ní first born mi wà mo mọye tí mo sọ ní last month owó school ẹ ṣáà bó bá ṣe ń ràwé ẹ bó bá ṣe ń ra uniform èèyàn wa ẹgbọ́n nǹkan tí ìyàwó Portable àti BIMBO AKINSANYA tí wọ́n jọ sọ ò nípa Portable èèyàn wa kí ló ti ń ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu ìyàwó Portable àti arábìnrin tí a mọ̀ sí BIMBO AKINSANYA tí ó jẹ́ òṣèré tíátà. bó bá ṣe ń sanwó school bus school fees owó waeki owó jamb mo fi Ọlọ́run búra bàbá wọn ò san one kọ́bọ̀ nínú gbogbo tí mo sọ ní last time tí bá tún lọ bá ọ̀rọ̀ bí mo ṣe kúrò nílé ló máa bá àwọn ọmọ mi sọ má bá traumatize àwọn ọmọ mi so I told the children to stop calling him má double hustle mi ni so bí mo ṣe rí nìyẹn but tó bá tẹ́ bá wò tẹ́ bá fi nǹkan tó ń ṣe lórí screen wò ẹ má fi pé oníjọ̀gbọ̀n ni no lóòótọ́ ó kọ̀wọ̀ sí o àwọn nǹkan tèmi lè sọ lórí ẹ̀ nìyẹn. orí mi wúwo kéèyàn tó lè rí ìyàwó tó máa wá dúró tán fún ọkọ ẹ̀ báyìí àwa kan tiẹ̀ mọ ìdígi tí Àríjà ní ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí náà ìgbà tí ìyá Màbúbù dé ìyẹn Fátímọ̀ ló jẹ́ a mọ̀ pé Àríjà ti bímọ 5 tẹ́lẹ̀ o obìnrin 2 ti kọ́kọ́ bí fún wọn o kó tó kan òun o but now ìyàwó Àríjà ìyàwó tí wọ́n fẹ́ ní ṣùlọ́kà ìyẹn Ẹ̀bùn Olúwa jẹ́ kó yé wa pé ìgbà t'Àríjà wà lọ́mọdé lóbìnrin kan bímọ 2 fún wọn ò fẹ́ ra wọn o ó ní lẹ́yìn yẹn another one náà bí ṣe 3 fún wọn ó ní Àríjà ò ṣe ìyàwó lórí wọn o ìyá Màbúbù tó jẹ́ Fátímọ̀ ta ẹ̀ṣẹ̀ rí báyìí tápà ìyàwó tún jóyè wá pé Àríjà ò ṣe ìyàwó fún yẹn náà o ó ní òun ni ìyàwó tí wọ́n fẹ́ ní iṣu lọ́kà so àti clear ibẹ̀ yẹn náà. Ẹ̀bùn Olúwa jẹ́ kó yé wa wípé ọmọ 2 lòun náà gbé wọ ilé Àríjà Àríjà dẹ̀ dà wọ́n pọ̀ mọ́ mọ́tò okay now Àríjà bímọ 5 kó tó mìtìyà Màbúbù ọmọ 2 wà lọ́dọ̀ ìyá tó bí Àríjà tọ́mọ 2 bá wà lọ́dọ̀ ìyá tó bí Àríjà nínú ọmọ Àríjà ṣé mọ̀ pé Àríjà ló ń gbé bùkátà àwọn lómìnir ìyá àwọn ọmọ yìí ò ṣáà ní wá máa gbé bùkátà nílé girama 3 míì tẹ́lómi tún bí fún wọn àwọn yẹn tún wà nínú ilé Àríjà pẹ̀lú ìyàwó ilé Àríjà ọmọ ẹ jẹ́ àgbẹ̀ f'Àríjà o ó ti di ọmọ 5 lọ́rùn Àríjà kò tí mọ ọmọ 2 tí Ẹ̀bùn Olúwa náà ti kọ́kọ́ bí tẹ́lẹ̀ tó gbé wá fún Àríjà t'Àríjà di bàbá lórí wọn di 2 kò tí mọ ẹyọ kan sìn yìí tí Ẹ̀bùn Olúwa náà tún bí fún Àríjà lọ́wọ́ Àríjà ó ti di 8 mà nìyẹn tá bá wá fi Àbúbù mọ́ ń sìn bí Màbúbù dẹ̀ ní elé tó rẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ yìí ó ti dọmọ 9 mọ̀ ń bọ́ lọ́mọ káàdìbọ́ lọ́yìn máa ń sọ ẹ jẹ́ ká respect Àríjà. ẹ máa fi ojú kan wo àwọn oní tíátà nǹkan tó bá sọ wípé ká ṣe la máa ń ṣe kò mean bí pé ẹlòmíín inú wa ò responsible. ọkùnrin bùkátà pọ̀ lọ́rùn Àríjà o ẹ̀rù dẹ̀ bà mí ṣá. sorry to cut you ṣe nígbà tí mo fẹ́ mi ìfẹ́ bímọ mo ní mi ò bímọ mo ní 2 tí mo bí yẹn mo fẹ́ tọ́ wọn bàbá àwọn ò rí lè ṣe ó tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ní bàbá àwọn ò rí lè ṣe nǹkan tí mo fẹ́ fún ọmọ mi lè fẹ́ lọ university ní private university mo fẹ́ fi sí
mo fẹ́ lè tọ́jú nǹkan tí mo máa bí. Òun ló insist pé wàá fẹ́ mi, bàbá mi tọ́mọ, ò ní fún mi lọ́mọ, kò lè sá lọ, kò lè ṣe. Òun ló insist pé kí n bí kan. Ó tún ti ń sọ ṣúkẹ́ṣúkẹ́ báyìí pé kí n wá ṣe kan sí pé kó má jẹ jáàmà nìkan. Mo ní èmi àti yín kọ́ sà, me am done. Kò easy. That's how much he loves children. Ọmọ ọlọ́mọ tó ń lọ lórí títì gan Àrèjá fẹ́ hé mọ́mọ́ ẹ̀. Àrèjá fẹ́ ní á máa bọ̀ ṣógbó ló ń pé wọ́n máa gbélé mi. I don't know bẹ́ẹ̀ ṣe máa rí bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ. And then for you saying na man you dey defend like this, ẹ bá wa láàrin ọ̀rọ̀ ni o. Mo ti ṣe investigate. Ó lè dọ̀la kó change o. Tó bá ti change lọ́la tún máa wá pariwo. A máa tún wá rò síta náà. But for now, ọkọ tèmi lèmi ti explain yẹn o. Kí n tún fẹ́ love Àrèjá mọ́. Méje. Ìyá ẹ nílé ló ń sọ rubbish. Ìyá ẹ nílé. Ẹ̀yin ọmọ aláìlẹ́kọ̀ọ́ yìí. Ó fi mí díwọ̀n àwọn tó fi sílẹ̀ nílé. No, ṣé nǹkan tí mo sọ sí kò make sense ni? Kéèyàn bímọ tó yẹn. Kó dẹ̀ máa gbádùn bùkátà tí ó dé ṣé tí rí ẹni yẹn dànù? Kò sí moderator kankan nílẹ̀. Àwọn moderator mi ti kiri lọ, wọ́n ti kiri ẹ̀ pa lọ. Mọ́mí bí Anes ṣẹ́ wa mà. Hello sis, báwo ni ṣàlàáfíà ni? A dúpẹ́ mà.